òun ló fà á tí ìyá àti bàbá ẹ fi bí ìwọ ọmọ àbí ìpàbẹ ọmọ àdánù ọmọ èpè yìí ìwọ ọmọ Yàyà Gàmbàrí yìí. pé àárín ọjọ́ mẹ́ta tí méje tí mo ní mo fún ẹ ṣé o mọ̀ kọ́ tó ṣẹlẹ̀ sẹ́mi ni ṣé o mọ̀ pé Kútọ́nù tí wọ́n gbé ẹ lọ ṣé o mọ̀ pé kí ló pẹ́ yìí ọ̀kọ́lọ́mọ yìí ló protect ẹ lọ sí Kútọ́nù yẹn. òun ní pé lóòótọ́ Àgbàlá Gabriel I love you so much bàbá mi ò bá ẹ ṣọ̀tá Àgbàlá Gabriel mi ò bẹ́ ṣọ̀tá Ọlọ́run rí pé mi ò bẹ́ ṣọ̀tá because èmi náà ń gbàdúrà kémi náà ga débi tọ́lọ́run gbé ẹ dé yẹn ni. tó bá nídìí obìnrin òun jẹ́ Kúmọ́lú ni ṣé I understand. ìgbà tí ọ̀rọ̀ yẹn kọ́kọ́ ṣẹlẹ̀ ni mo ṣe gbogbo àwọn videos tí wọ́n Yàyà Gàmbàrí wá analyze yìí tí mo ṣe fún ìyàwó kí lórúkọ ẹ̀ náà ìyàwó Muyideen fún ìyàwó Muyideen èyí tí mo ti ṣe ọmọ ìgbà tí mo ti ṣe kíní yẹn torí ẹ̀ àwa tó bá ń jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ tí wọ́n jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ tí wọ́n ní ọpọlọ wọn ò kí ń analyze the program lẹ́yìn ìgbà tó bá ti pẹ́ lórí ètò lórí bó ṣe ń ṣètò lórí bá ṣe ń sọ̀rọ̀ bí nǹkan bá ṣe ṣẹlẹ̀ bí nǹkan yẹn bá ṣe ṣẹlẹ̀ ni ó ṣe máa fi ọpọlọ ẹ máa fi sọ̀rọ̀ ló máa fi ọpọlọ ẹ máa fi kọ́ àwọn èèyàn lọ́gbọ́n kò ń ṣe pa fi ń búlí èèyàn bí ò bá ṣe pé nǹkan tó ń ṣẹlẹ̀ yẹn kí àwa náà lè fi kọ́gbọ́n ni. ẹ rí i pé lórí kéèsì Àgbàlá Gabriel mo ti kó ń bẹ tipẹ́tipẹ́ torí tọ́pìkì kan lèmi sọ àwọn tí wọ́n bá dẹ̀ nílà káyè wọ́n rí pé tọ́pìkì kan tí mo sọ yẹn ó lágbára gan. òun ní pé lóòótọ́ Àgbàlá Gabriel I love you so much bàbá mi ò bá ẹ ṣọ̀tá Àgbàlá Gabriel mi ò bẹ́ ṣọ̀tá o Ọlọ́run rí pé mi ò bẹ́ ṣọ̀tá because èmi náà ń gbàdúrà kémi náà ga débi tọ́lọ́run gbé ẹdẹ yẹn ni bí Ọlọ́run bá fẹ́ gbéyàn ga á fi àwọn alálùbáríkà sẹ́gbẹ́ ènìyàn láti lè gbéyàn ga Ọlọ́run ti fa àwọn alálùbáríkà sẹ́gbẹ́ èèyàn ò bá dráìgì ẹ ò lè ṣubú ṣùgbọ́n Bíbélì náà sọ fún wa wípé ní gbogbo ọjọ́ ayé wa ká máa kíyèsí ká máa wọ ìwò ká máa wò pé ṣe àṣìdúró ṣe àṣìwà òkè ní gbogbo ìgbà náwọn àkókò kan gbà míì a gbọ́dọ̀ máa kẹ́kọ̀ọ́ látara afẹ́fẹ́ tó ń fẹ́ wípé afẹ́fẹ́ tó ń fẹ́ ìjì tó ń jà yìí tó ń fẹ́ gírígírígírígírí tó gba gbogbo èso tó wà lórí igi ọsàn òun ló fẹ́ gírígírí tí ọ̀pẹ ṣe kíni tó dáàbò bo àwọn èso tiẹ̀ ara ẹ̀kọ́ kan ni. mo rí fídíò kan tí ọmọ yìí ṣe Yàyà Gàmbàrí ó bú mi gan o Yàyà Gàmbàrí ó bàjẹ́ o Yàyà ó mà ṣe o Yàyà Gàmbàrí jẹ́ kí n rán ẹ létí ṣọ́nà tí ìgbà tí mo kọ́ jáde fún ẹ ní 4 years ago tí mo kìlọ̀ fún ẹ tó tún padà bú mi tó pè mí lélẹ́yìn yọ mo ní mo fún ẹ ní ọjọ́ mélòó láàrin ọjọ́ yẹn sórí ògo tó rò pé òun lò sórí gbogbo yẹn ṣe wálẹ̀ báyìí ẹ̀ ṣe sáré bàjẹ́ tó dẹ̀ mọ̀ pé nǹkan tí mo pè é ṣàkíyèsí fún lọ́jọ́ yẹn lọ́hùn ni wípé bó ṣe bú ìyàwó Ọ̀kanlọ́mọ wípé kò bímọ wípé wọ́n ṣe kinní kan fún ìyẹn ló ta mí lára gbogbo pa Yàyà Gàmbàrí ọyàn gbọ́dọ̀ ọyàn bá tiẹ̀ ń búyàn tó ń búlé èèyàn àwọn búlì yẹn ò dá láti máa búyàn pé èèyàn ò bímọ àbí èèyàn ò lọ́mọ àbí kinní kan ẹni tí ò bímọ náà kò òun kó má bímọ. òun ló fà á tí ìyá àti bàbá ẹ fi bí ìwọ ọmọ àbí ìpàbẹ ọmọ àdánù ọmọ èpè yìí ìwọ ọmọ Yàyà Gàmbàrí yìí. ṣó mọ̀ ẹ́ pé nǹkan tí mo kọ̀rẹ́ ẹ̀ tiẹ̀ sí lọ́dún náà lọ́hùn ṣó mọ̀ pé ńgbà yẹn ẹ̀yin kíní ló wà ẹ̀yin sóyọ̀sọ àbí kílẹ̀ tí ń pè save your soul ẹ̀yin ẹ̀ ló wà ńgbà yẹn tó máa ń bú Ọ̀kanlọ́mọ tó máa pọ̀ bú Ọ̀kanlọ́mọ tó fi ìyàwó Ọ̀kanlọ́mọ ló bú ibi kò bímọ ló yẹ kémi jáde fún ẹ ṣọlá pé àárín ọjọ́ mẹ́ta tí méje tí mo ní mo fún ẹ ṣó mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ sẹ́ mìnìmìnì ṣó mọ̀ pé Kútọ́nù tí wọ́n gbé ẹ lọ ṣó mọ̀ pé kí ló kọ yìí Ọ̀kanlọ́mọ yìí ló protect ẹ lọ sí Kútọ́nù yẹn tó dúdú ipò fi ń ṣiṣẹ́ fọ́kànlọ́mọ lónìí ṣùgbọ́n gbọ́ mi dáadáa Ọ̀kanlọ́mọ náà àti mọ̀rú ọmọ tó jẹ́ ṣé ìwọ tó mọ dúró èébú tó bu ni òun náà tó wá ń lù ẹ́ o mọ̀ pé ìgbé ayé ẹ ó ti di PSP dustbin tó mọ̀ pé èébú tó bú ìyàwó Ọ̀kanlọ́mọ lọ́dọ̀ yẹn lọ́hùn ló tútù padà bú mi lórí fídíò yìí ó sọ pé mi ò bímọ má ṣe o ó lé mi ò níyàwó ó lé mi ò ṣègbà mi ò ṣàwò lẹ́nu ẹ ọmọ kékeré tó ní tóun bá dàgbà orí ẹyẹlé lòun máa jẹ ni orí ẹyẹlé yẹn ò ní jẹ́ kọ́mọ yẹn ó dàgbà. Yàyà Gàmbàrí má máa rò wípé kókò máa ṣẹnu chàkàchàkàchàkà sí gbogbo èèyàn lórí social media pé gbogbo èèyàn ló máa ń jẹ lọ kò ń ṣe gbogbo èèyàn lèèyàn máa búlì tó máa jẹ lọ ìwọ náà wòrán nísìn lẹ́nu ẹ̀ sí mi ṣé mo wà nú ẹgbẹ́ ẹni ó dẹ̀ níyàwó ní bàbá àwọn náà ń gbàdúrà pé kó má àwọn ò fẹ́ fojú sunkún ẹ ó dẹ̀ ń wùwà tó máa fi fojú sunkún ẹ ìjà ó tọ́ sí ẹnu ọmọ kó máa ní màámi ẹ pàdé yín mọ́ ṣákẹ́yìn sí ìyá ọmọ máa ń pọmọ lẹ́rìn ni akẹ́yìn sí ìyá ọmọ gbọ́dọ̀ máa pọmọ lẹ́rìn tó bá kí n ṣọmọ àlè
ìwọ Yàyà Gàmbàrí ó kò fẹ́ jẹ́ kí n ó fẹ́ jẹ́ kí n ó fẹ́ jẹ́ kí n fi tiẹ̀ nísìn kí n fi na àwọn àfáà kan àwọn àfáà iná kan báyìí because tó bá jẹ́ ọmọ àlùbáríkà ni ìwà àlùbáríkà ló jẹ́ kó máa wù Yàyà Gàmbàrí ṣó tọ́ sí ẹ níbo tó yàn bá tiẹ̀ ń búyàn tó fẹ́ búlí èèyàn tó jẹ́ kó máa búlí èèyàn pẹ̀lú irú àwọn èébú bẹ́ẹ̀ yẹn ọmọ kékeré dẹ̀ ní ẹ́ ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ayé ẹ ni ìgbà àárọ̀ ló wà yìí ó ti ń fọwọ́ fa gbòǹgbò tó máa wó pa ẹ́ báwo ni o ṣe fẹ́ rìnrìn àjò nígbà ọ̀sán débi pé o fẹ́ dọjọ́ alẹ́ Yàyà Gàmbàrí lẹ́nu ẹ tó bá ń búlì àwọn èébú kan wà tí wọn kì í fi ń búlì kò sí tó máa ṣe àti níbi ló máa bá mi àwọn méjèèjì ní ohun tó gbé dání ni ó má forí ẹ képe mo fẹ́ dẹ́ lóhùn tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n dídá lóhùn tí mo dẹ́ lóhùn níwọ̀n báyìí ó fi jẹ́ kí n fẹ́ sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ Muyideen ní báyìí ẹ rí i pé nínú fídíò tí ọmọ yẹn ṣe yẹn tó fi analyze yẹn tó bú mi yẹn ó ní pé nítorí pé mo ní pé ìyàwó Muyideen ó yẹ kó tẹ̀lé Muyideen ni bẹ́ẹ̀ ni gẹ́gẹ́ bí ètò Kristẹni lóòótọ́ tí Muyideen tí Àgbàlá Gabriel ríire láti inú àbàṣà tí gbogbo ẹ̀yin àfáà yìí ti ń rí o torí kò ṣàìsí ọ̀pọ̀lọpọ̀ nínú ẹ̀yin àfáà tẹ́ ń pariwo yìí tí ẹ̀ kì í rí Muyideen ní ojú ọ̀nà tí Àgbàlá Gabriel ti rí yẹn kò ṣàìsí torí gbogbo bẹ̀yẹn náà mú gbogbo ọ̀dọ̀ àwọn mùsùlùmí ni kò ṣàìsí ẹ̀yin mùsùlùmí ẹ̀yin àfáà tẹ́ ń pariwo yìí kò ṣàìsí ọ̀kan nínú yín tí ẹ ò tí ì rí Muyideen nígbà tó ń ta ṣájà nígbà tí ayé ẹ ò tí ì da nígbà tí ayé ẹ ti bàjẹ́ ṣùgbọ́n Àgbàlá Gabriel rí ó mú lọ ohun tó dá ọ̀rọ̀ lẹ̀ tí mo fi sọ̀rọ̀ ń bẹ̀yẹn ni pé ká nígbà Àgbàlá Gabriel ó kásì ẹ̀mí burúkú tó wà nínú Muyideen ni kó tó di pé ó ṣẹ̀fẹ̀ máa rò nǹkan rẹ̀ kan pé òun fẹ́ kọ́lé fún ni ó ṣeé ṣe kí Muyideen wúlò fọlọ́run léni ṣé Muyideen wúlò fọlọ́run léni báyìí láàrin mùsùlùmí àti kìrìsìtẹ́nì báyìí because Àgbàlá Gabriel rí gẹ́gẹ́ bíi pé òun fẹ́ daṣọ ro ni ṣùgbọ́n kò mọ̀ pé ẹlẹ́dẹ̀ lòun fẹ́ daṣọ ro lára òun ni mo fi sọ nínú fídíò mi pé béèyàn bá fẹ́ ṣàánú wèrè wàá kọ́kọ́ wo wèrè ara ẹ̀ sànà kó tó di pé òun kọ́lé fún kó tó di pé òun ṣègbéyàwó fún then ìwọ ìyàwó tọ́lọ̀ mi fi jáde ní pé ó ti mọ̀ pé wèrè lẹ́kọ ẹ ó ti mọ̀ pé orú ẹni báyìí ni wọ́n ti fi yín fúnra yín ẹ̀ tíjọ́ ń gbé pẹ̀lú ra yín ó ní ohun tó lù ẹ bá ti so pọ̀ kẹ́nìbọ̀dì má ṣe yà wọ́n ó yẹ kó tẹ̀lé ni ṣùgbọ́n nítorí ẹ ò ṣe bó ṣe tọ́ ẹ ò ṣe bó ṣe yẹ òun ló fà á tí ọ̀rọ̀ yìí fi di gbọ́n mi sí omi òtó tó fi ń di yàkútú yàkátá yam pepper skata báyìí. I'm not in support of anybody but a máa mú fọ́ọ̀tì èèyàn kọ̀ọ̀kan fúnra wọn ni. Àgbàlá Gabriel ní wípé ó jẹ́ kó kọ́kọ́ lé ẹ̀mí èṣùnú ayé Gabriel kúrò Muyideen kúrò ó jẹ́ kó kọ́kọ́ káyé Muyideen dákó wẹ́ mọ́ kúrò nínú èrí because ẹ̀mí burúkú tí Àgbàlá Gabriel ò lè kúrò nínú Muyideen òun ni Muyideen sì ń lòdì ní ìbáyìí ló ti fi ń dá wúkọ̀wùkọ́lẹ̀ láàrin àwọn ènìyàn báyìí tó fi ń da gbogbo ẹ̀rú báyìí ká ní ẹ̀mí burúkú yẹn láti kọ́kọ́ lé jáde nínú ayé ẹ̀ ni ó ṣeé ṣe kó má ba Àgbàlá Gabriel lórúkọ jẹ́ bó ṣe ń gba Àgbàlá Gabriel lórúkọ jẹ́ lẹ́ni láàrin gbogbo àwọn èèyàn tí Àgbàlá Gabriel ti ń ṣe lóore èwo ló kásì Àgbàlá Gabriel bíi ti Muyideen báyìí ṣùgbọ́n nítorí wípé nígbà míì àwọn tá a pera wa níránṣẹ́ Ọlọ́run ẹ jẹ́ ká máa kún nínú ẹ̀mí à ń gbìyànjú ní lóòótọ́ Ọlọ́run ló láṣẹ now over to Muyideen ní ìsìn ó ti fi irú èèyàn tó jẹ́ wọ̀n ṣùgbọ́n ohun tèmi kọ́ ń sọ ní ìsìn ní pé ẹ̀yin àfọ́ àtẹ́wá ń pariwo lé ní pé ẹ ṣẹ̀fẹ̀ mú Muyideen nígbà tí Àgbàlá Gabriel mú Muyideen kó nínú àbàṣà lẹ́yìn àfọ́ àkọ́jẹ̀ sọ pé ẹ rí ṣùgbọ́n ẹ̀yin ò rí nígbà tó wà nínú àbàṣà yẹn kẹ́ ẹ lọ mú kúrò ẹ jẹ́ ká ṣiṣẹ́ tí Ọlọ́run máa fi san wá ní ẹ̀san rẹ̀ ẹ jẹ́ kí èmi àti yín àti mùsùlùmí àti kìrìsìtẹ́nì ẹ jẹ́ àjọ ṣiṣẹ́ tá a máa fi ní ẹ̀san rẹ̀ níwájú Ọlọ́run gbogbo èyí táwa rò pa ń ṣe ta fi múnú bí àròpá fi múnú Ọlọ́run dùn bóyá inú bí Ọlọ́run nobody knows my 3+3 níwájú èmi àti ẹ might be 6 but níwájú Ọlọ́run it might be 33 who knows kí la mọ̀ ta fi ń wọn Ọlọ́run nobody knows now ẹ̀yin àfáà kan wá sọ nísìn ẹ ó di mùsùlùmí ó jẹ́ kinní kan wọ́n ń gbé jàlámíà sí lọ́rùn wọ́n ń da fìlà sí lọ́rùn wọ́n fún ní tẹ̀síbíù ẹ dẹ̀ mọ̀ wípé ìgbà tó wà nínú èrí tó wà nínú àbàṣà yẹn ẹ lọ mú kẹ́ lọ wọ̀ ní jàlámíà
ẹ lọ mú kẹlẹ fún ní tẹ̀síbíù ìkọ́tẹ̀ ń ṣe nísìnyí ẹ̀ ń dìde ọ̀tẹ̀ láti fi oore láti fi ibi sú olóore ni ìgbédìde ọ̀tẹ̀ lélẹ̀ mi ò fẹ́ sọ̀rọ̀ lórí prógrámù lórí ọ̀rọ̀ yìí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n Yàyà Gàmbàrí ló yẹ kí n sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí báyìí Yàyà Gàmbàrí olórí burúkú ọmọ ní ẹ o ọmọ tí wọ́n fi ń gbé ọmọ ṣépè ní ẹ nínú ayé ṣùgbọ́n mò ń bọ̀ mi ò tí ì dé ìwọ ń sọ adúrú ọ̀rọ̀ yẹn sí mi wo mò ń bọ̀ ẹ̀yin mùsùlùmí yẹn ni mo ṣe ń bá sọ̀rọ̀ ẹ rí Muyideen nínú Àbàṣà ẹ rí nínú ẹrẹ̀fọ̀ ẹ lọ mú bẹ́ẹ̀ o nígbà tí èèyàn wá lọ mú tó fọ́ mọ́ tó wá kọ́lé fún kò mọ̀ pé ẹlẹ́dẹ̀ lòun kọ́lé fún kò mọ̀ pé ẹlẹ́dẹ̀ lòun kọ́lé fún ìbàjẹ́ pé mú Àgbàlá Gabriel mọ̀ ìpẹ́lẹ́dẹ̀ ní Muyideen ni kò ní kọ́lé fún kò ní ṣàánú ẹ ìbàjẹ́ pé ó sì mọ̀ ìbàjẹ́ pé Àgbàlá Gabriel mọ̀ ìpẹ́ ẹ̀yìn àfa àkọ́ṣì wà ẹ̀yìn àfa àkọ́tẹ̀ ń sọ̀rọ̀ nísìn ìbàjẹ́ pé ó kọ̀ àbí á filẹ̀ fún yín ni ókè gbogbo ẹ̀yìn àfa àtẹ̀ ń pariwo yìí nísìn mélòó ni àwọn tó dàbí Muyideen táyé wọn ń bàjẹ́ lójú títì yẹn tí ẹ̀ tí ìrì ayé wọn tún ṣe dè ní bọ̀bọ̀ kan wà ń bẹ̀ wọ́n máa ń pè bọ̀bọ̀ yẹn ní ọ̀kín lórí TikTok àbórí Facebook yìí ni bọ̀bọ̀ yẹn máa ń ké Quran tọ́bọ̀ yẹn máa ń ké Quran àti ìdíkẹ́ gbé ògo ọmọ yẹn dìde lẹ́nìí àti ìdíkẹ́ dáṣọ sọ́run ọrùn bọ̀bọ̀ yẹn lẹ́nìí wọ́n pe bọ̀bọ̀ yẹn ní ọ̀kín lórí social media yìí ni ṣebí àpẹẹrẹ Ọlọ́run wà lára ọ̀kín yẹn ju Muyideen lọ ẹ ṣe lọ ṣàánú ẹ ṣùgbọ́n kárípá Àgbàlá Gabriel ló mú ọ̀kín yẹn sìn tó wẹ̀ mọ́ ẹ̀yin mùsùlùmí kí a máa pariwo ẹ ṣe wá joyè olórí burúkú báyìí tó bá yá ẹ máa ní mo tún ṣépè. I don't know if I'm making a point ẹ bá mi comment ẹ má fọ́ mi ò ní bú yín because now mi ò fẹ́ sọ̀rọ̀ lórí program yìí àwọn kìrìsìtẹ́nì ti wà lèmi rí bá wípé Àgbàlá Gabriel ó jẹ́ kó kọ́kọ́ mú ẹ̀mí búburú inú ayé Muyideen kúrò àìmú ẹ̀mí búburú inú ayé Muyideen nù kúrò òun ni Muyideen fi ń ṣe ohun tó ń ṣe lónìí tó fi ń mu jẹ àwọn àfáàdọ̀ pariwo lẹ́nu wọ́n rí Muyideen láti ọjọ́ ìnáwó mọ̀ pé Muyideen lórúkọ rẹ̀ náà ẹ jẹ́ ká ṣiṣẹ́ tó máa lóore níwájú Ọlọ́run ẹ wò òyà olóṣà yẹn náà ìyá olóṣà bí kí lè orúkọ yẹn náà ẹ wò yá yẹn náà dúdú pariwo nísìn ó ní ẹ̀yin àfáà fẹ́ẹ́ dóhun pa ẹ̀yin wo lẹ́dọ̀ ẹ̀yin èwo nínú ẹ̀yin àfáà tẹ́dọ̀ ìyá òṣà ẹ ti dáràn báyìí o Yàyà Gàmbàrí ó ti jẹ́ kí n fẹ́ ó ti fẹ́ fọ aṣọ ẹ̀yin àfáà yá báyìí èwo nínú ẹ̀yin àfáà yìí tẹ́ ẹ sọ wípé ẹ fẹ́ ṣe charity fún ìyá olóòṣà tẹ́ gba igbá òòṣà lórí ìyá olóòṣà tẹ́ gbé àlùkùránì lé lọ́wọ́ at the end of the day ẹ tún ti fi okó gba àlùkùránì dànù lọ́wọ́ ìyá olóòṣà èwo nínú ẹ̀yin àfáà yìí Yàyà Gàmbàrí tó bá kí n ṣe olórí burúkú ọmọ ó yá lọ èwo nínú àwọn àfáà yẹn èwo nínú ẹ̀yin àfáà yìí lẹ́fí ìtànjẹ àti èké gba igbá òòṣà lọ́wọ́ ìyá olóòṣà tẹ́gbẹ́ kùránì àti tẹ̀síbíù líle lọ́wọ́ ẹ sọ pé ẹ máa ṣí supamákẹ́ẹ̀tì fún ẹ ti tún fi okó gba kùránì kúrò lọ́wọ́ ẹ̀ báyìí ìyá olóòṣà ó dùn mí fún yín báyìí o torí wájú òṣè lọ báyìí èèyàn ò ṣe padà sí ẹ lè dédé òòṣà kó òòṣà tó gbégbà tí fún yín pẹ́ dalẹ̀ hun ẹ jẹ́ ká máa ṣiṣẹ́ tó lóore nínú àwọn kan wà lójú títì tí wọ́n ń tọrọ oúnjẹ mọ̀ pé mùsùlùmí ni wọ́n mọ kùránì kà àwọn kan wà lọ́dọ̀ ọlọ́rẹ ọ̀dọ̀ àfà ọlọ́rẹ ní ọjọ́ tẹ́ ń dè mọ́lẹ̀ bíi wèrè tẹ́ ń lo ẹ ṣe lọ síbẹ̀ kẹ́ lọ ṣàánú wọn wọ́n nílò àánú yín ẹ má máa fi oore tákù oore tó bá ní pé kí ọlọ́run pín oore fún Àgbàlá Gabriel tàbí ẹ̀yin àfà yìí Àgbàlá Gabriel ọlọ́run máa pín oore fún torí Àgbàlá Gabriel ló kọ́kọ́ rí Muyideen nínú àbàṣà nínú òfò nínú ìṣẹ́ àti òṣì tó wà ṣé Muyideen ka owó rí láyé ẹ̀ ni Àgbàlá Gabriel ló jẹ́ kí Muyideen mọ̀ pé wọ́n ń sẹ́ndì owó sínú àkáǹtì olè ọ̀lẹ alápámáṣiṣẹ́ iṣẹ́ ọ̀lẹ ò lè tọ́lẹ̀ jẹ láíláí wàláì iṣẹ́ ọ̀lẹ ò lè tọ́lẹ̀ jẹ torí bí ọ̀lẹ bá wà lẹ́nu iṣẹ́ akọ̀ṣe chúkẹ́chúkẹ́chúkẹ́ tó bá wá dọjú alẹ́ bá fẹ́ fún wọn lówó á wá fún ọ̀lẹ níye kan á máa ní iṣẹ́ ọ̀lẹ ò lè tọ́lẹ̀ jẹ ẹ sọ pé ẹ máa ṣe báyìí fún Muyideen èwo nínú yín pàápàá gan ló ń promise Muyideen
èwo nínú ẹ̀yin àfáà yìí gangan lẹ̀ ń promise Muyideen pàápàá èwo nínú ẹ̀yin àfáà yìí lẹ jẹ́ kí Muyideen máa kábàámọ̀ bó ṣe kúrò ní ọ̀dọ̀ Àgbàlá Gabriel lénìí torí èmi mọ̀ pé Muyideen ti kábàámọ̀ wàláhì èmi mọ̀mọ́ àdàbà mo mọ̀ pé Muyideen ó ti ń kábàámọ̀ nǹkan tó ṣe yìí he has been regretting ṣùgbọ́n èwo nínú yín lẹ fi ẹ̀tàn lẹ fi gbá ayọ̀ dànù lọ́wọ́ Muyideen torí mi ò fẹ́ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Muyideen yìí tẹ́lẹ̀tẹ́lẹ̀ I don't want to talk. God bless you my mommy Olúfúnkẹ́ Bísí God bless you ma èwo nínú wọn náà because ẹ mọ̀ ọpọlọ wa ọ̀tọ̀ọ̀tọ̀ ni bí gbogbo wa ṣe máa ń sọ̀rọ̀ sí ọ̀tọ̀ọ̀tọ̀ ni làákàyè wa ọ̀tọ̀ọ̀tọ̀ ni because bí ò bá kí n ṣe pé àwọn pípọ̀ yìí kan jẹ́ aláìlójútì kí ló ṣẹlẹ̀ náà kí ló ṣẹlẹ̀ jẹ́ ká ní sùúrù fúnra wa àìmọye àwọn ọmọ ló wà ní Ọ̀jọ́ Mọ́níyà Bódìjà Akínyẹlé Ságbẹ́ Ìdí Òsè Ìdí Arẹrẹ Mọ̀pọ̀ Bẹ̀rẹ̀ Ògùnpa àìmọye àwọn ọmọ ló wà ń bẹ̀ tẹ́ mọ̀ pé mùsùlùmí ni wọ́n tí wọ́n yà yàkuyà ń bẹ̀ ṣe lọ máa mú wọn kẹ́ máa tún ayé wọn ṣe ó ṣe jẹ́ àwọn tí kìrìsìtẹ́nì bá ti bá yín rí tá a bá yín tó ayé wọn ṣe lẹ́yìn ṣe máa pariwo ẹ̀yin mùsùlùmí ẹ jẹ́ ká tẹ̀kẹ̀ easy fúnra wa o Yàyà Gàmbàrí òun ló dá iná lẹ̀ o iná ẹ̀dẹ̀ tí ń jó wọnú kàbá ẹ̀yin mùsùlùmí báyìí ẹ ṣọ́ ara yín o ẹ ṣọ́ ara yín Yàyà Gàmbàrí ẹnu ẹ̀wúrí lẹ̀wúrí fífẹ́ náà ẹnu ẹ báyìí náà ló máa fi pe ikú tó máa pa ẹ́ Yàyà Gàmbàrí kí n tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí mo ní ọmọdé tó ní tóun bá dàgbà orí ẹyẹ ilé lòun máa jẹ ni ó yí ẹyẹ ilé yẹn ò ní jẹ́ kọ́mọ yẹn ó dàgbà Yàyà ẹ̀yin òbí Yàyà ẹ̀ ń bójútó Yàyà o kí ni déètì ẹni náà ẹ lọ mójútó Yàyà o mo ní sọ jù yẹn lọ God bless you gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ wò mí ẹ̀yin fáǹsì mi mi ò ní sọ jù yẹn lọ ẹ̀yin mùsùlùmí yẹn ẹ jáwọ́ lórí ọ̀rọ̀ Muyideen ẹ fi Àgbàlá Gabriel lọ́rùn sílẹ̀ àwọn fáǹsì Àgbàlá Gabriel àwọn tí Àgbàlá Gabriel mọ̀ okay now for example baba tani muslim yìí baba Kéwùgbà Gold àwọn kílàìntì tí baba Kéwùgbà Gold mọ̀ àwọn ni wọ́n máa ṣe oore fún baba Kéwùgbà Gold àti fún àwọn tí wọ́n ń bẹ lábẹ́ baba Kéwùgbà Gold àbí bẹ́ẹ̀ kọ́ àwọn tí Àgbàlá Gabriel mọ̀ gẹ́gẹ́ bí olóore ní London l'Amẹ́ríkà àwọn ni wọ́n ń ṣe oore fún Àgbàlá Gabriel àti fún àwọn tí wọ́n wà lábẹ́ Àgbàlá Gabriel so nítorí ìdí èyí ilé tó wà nínú ọgbà Àgbàlá Gabriel tí wọ́n kọ́ fún Muyideen níwọ̀n ìgbà tí Muyideen ti sọ wípé òun ò fẹ́ gbé nínú ọgbà Édẹ́nì mọ́ òun fẹ́ padà sínú ayé kò pọ́síbù kò gbé nǹkan kan kúrò nínú ọgbà Édẹ́nì nítorí kò mú nǹkan kan wọ ọgbà Édẹ́nì ó gbọ́ kó jẹ́ irú ọlọ́run máa kébi tí ẹ̀ṣẹ́rú kó jẹ́ irú èèyàn kan tí wọ́n ń pè ní Máíkẹ́lì àbí Gabriel ló lọ ṣe ẹrú àbí kó lọ ṣàtìpó àbí kí bàbá Kéwùgbà Gold ríire lójú ọ̀nà kí bàbá Kéwùgbà Gold wá mú lọ sínú ọgbà ẹ̀ kí bàbá Kéwùgbà Gold wá ṣe lóore kó ṣe lọ́lá bẹ́ẹ̀ ni ẹ bá ní pé òun ti ń lọ òun ò gbé náà gba bàbá Kéwùgbà Gold mọ́ bàbá Kéwùgbà Gold ò ní jẹ́ ó mú nǹkan kan kúrò nínú ọgbà òun o so nídìí èyí no kò séèyàn kan tó lè bá Àgbàlá Gabriel dági ilé tó kọ́ fún Muyideen nítorí àwọn t'Àgbàlá Gabriel ń gbàdúrà fún tàdúrà wọn ń gbà àwọn ni wọ́n ṣe oore yẹn wọn ò mọ Muyideen rí láti ibì kankan èwo nínú ẹ̀yin àfáà yìí lè dá owó fún Àgbàlá Gabriel nígbà tí wọ́n fẹ́ dá kọ́lé fún Muyideen ó ṣe jẹ́ pé abatẹnijẹ́ ló pọ̀jù nínú yín ó ṣe jẹ́ pé abògo jẹ́ lọ́pọ̀lọpọ̀ yín I don't know if I'm making a sense
I don't know if I'm making a point. Ẹ jọ̀ọ́ ẹ bá mi comment yẹn ló máa fún mi ní ìwúrí àti máa sọ̀rọ̀ lọ. Okay, now this is my house. Mo rántí ìgbà kan tí mo fún bàbá kan nílé mi báyìí. Room and parlour self kó máa gbé bẹ̀. At the end of the day, tí mo rí pé ó ń dúpọ̀ àwọn èèyàn. Táwọn èèyàn sọ fún mi pé èèyàn kan báyìí tí mo fi sínú inú compound yóò báyìí ní nǹkan gbá kankan. Ṣé ìgbà tí mo ní kó kò nínú compound mi kò ṣe gbé room and parlour self tí mo fún kò ṣe máa gbé lọ kò lè gbé lọ náà.